àwọn àgbà sọ̀rọ̀ wọ́n ní ilé tó bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò ti dàgbà. àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá ti wá ń dàgbà báyìí, ilá wọn ti fẹ́ máa ga ju onírè lọ. àwọn mùsùlùmí kan wọ́n pẹ́ bírí kòtò wọ́n ní láti àsìkò yìí lọ pé nílùú tàwọn o pé kìrìsìtẹ́nì kankan kò lè jọba mọ́ nílùú wọn. ó dùn mí pé mi ò mọ ìlú tí wọ́n ti sọ ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mo ṣe rí fọ́nrán yẹn lórí ayélujára ni mo ṣe mú ni mo ní kí n gbé wá sójú ìwòran yín kẹ́ ẹ wá gbọ́ ohun tí wọ́n ń sọ. kí n tó sọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí wọ́n sọ náà ká tún sọ̀rọ̀ lé lórí. torí pé community yìí ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n rán bẹ́ẹ̀. ó sì máa jọba lọ́dọ̀ wa yìí. tó bá sì fẹ́ jọba lọ́dọ̀ wa. tó bá kàn ẹ́. tó bá kàn ẹ́. tó o bá jẹ́ kírísítẹ́nì ò lè débẹ̀ o. tó o bá jẹ́ kírísítẹ́nì ò lè débẹ̀ o má rò ó. olùkọ́ yìí. ó gbọ́ mi yé. tó o bá ti lè jẹ́ kírísítẹ́nì ò lè dépè ọba ní ọ̀dọ̀ wa ń bí. ó lè sún síwájú. ó lè sún síwájú o má rò ó. torí pé jímọ̀ wa yẹn. àwọn olóyè láàyè ń bẹ. àwọn olóyè wọn láàyè ń bẹ. ọba láàyè ń bẹ. ọba láàyè ń bẹ. tó yẹ pé tún yídì náà ti ni. tó bá tún jẹ́ pé yídì náà ni. olóyè láàyè tiẹ̀. olóyè láàyè tiẹ̀ lọ́tọ̀. ọba láàyè tiẹ̀. ọba láàyè tiẹ̀ lọ́tọ̀. tó bá ti wá lọ wọnú ẹ̀sìn mi. tó bá ti wọnú ẹ̀sìn mi. bàbá fi lè mọ̀ pé bẹ́ẹ̀ ló wà. bàbá ti rí ẹ pé bẹ́ẹ̀ ló wà. ó ti lọ. wọ́n sí pé bẹ́ẹ̀ ló wà. wọ́n sí ẹ mọ́ bẹ́ẹ̀. sáyé fún ẹ o tàbí ẹ o. Bàbá kábíyèsí yìí. Ìrìn àjò bá ṣe kírun sún wọn lára yìí. Ìrìn àjò bá ṣe kírun sún wọn lára yìí. Ọlọ́run fún rẹ̀ ló làálẹ̀ fún wa. Ọlọ́run fún rẹ̀ ló dìsáyìn ẹlẹ̀ fún wa. Ẹ sọrú èèyàn tó kú rí. Ẹ sọrú èèyàn tó kú rí. Ní community yìí. Ní community yìí. Tí wọ́n gbé lọ Central Mosque. Tí wọ́n gbé lọ Central Mosque. Táwa kọ́kọ́ kírun. Àlásàrì. Kérò wá pọ̀ tó bẹ̀. Tí èrò wá dàbí pé yídì là ń kí. A tún aṣọ Àlùkùránì kalẹ̀. A tún sọ Àlùkùránì kalẹ̀. Ká tó lè kírun sí wọn lára. Ká tó lè kírun sí wọn lára. Bá a pèrò yídì wọn lè pọ̀ tó bẹ́ẹ̀. Bàbá pèrò yídì wọn lè pọ̀ tó bẹ́ẹ̀. Torí gbogbo ayé ló wà ní. Èrò tó tún lè pọ̀ tó bẹ́ẹ̀ ni èrò ọjọ́ àràfà. Èrò tó tún lè pọ̀ bẹ́ẹ̀ náà ni tọjọ́ àràfà. Èrò tó pọ̀ jù láyé. Èrò tó pọ̀ jù láyé. Èrò ọjọ́ àràfà ni. Lẹ́yìn ọjọ́ àràfà. Lẹ́yìn ọjọ́ àràfà. Àlìkíyámà ló tún kù. Ẹ rí pé fúnra Ọlọ́run náà ló pákéjì bàbá ìfúnra rẹ̀. Fúnra Ọlọ́run ló pákéjì bàbá wa. Àbá ọjọ́ ti lọ. Ọlọ́run bá kẹ́ wọn. Ọlọ́run bá kẹ́ wọn. Ọlọ́run bá kẹ́ wọn. Má dà lúrú lẹ́yìn wọn. Ọlọ́run má dà lúrú lẹ́yìn wọn. Má dà lúrú lẹ́yìn wọn. Má dà lúrú lẹ́yìn wọn. Ọ̀rọ̀ ńlá ni. Ọlọ́run ṣàánú wa o. Olúwa má dà lúrú lẹ́yìn wọn. Àwa ló mọ tó bó ṣe ṣe wa. Àwa la mọ bó ṣe ń ṣe wa. Ìwọ wá wòran ni. Ìwọ wá wòran ni. Ọ̀rọ̀ nulẹ̀ lélẹ̀ yìí. Ọ̀rọ̀ nulẹ̀ là ń sọ. Ẹni tí ó kàn. Ẹni tó kàn. Tí ó tún àyè yẹn ṣe. Ó máa tún àyè yẹn ṣe. Ju bó ṣe ṣe lọ. Ju bó ṣe ṣe lọ. Ọlọ́mọ sàmúlẹ̀ wa lọ. Àwọn náà ti ṣe wọ́n ti ṣe kalẹ̀ bẹ́ẹ̀. Àwọn náà ti ṣe kalẹ̀ bẹ́ẹ̀. Ìpè lágbájá yìí. Ìpè lágbájá yìí. Lágbájá yìí. Lágbájá yìí. Ẹ̀tún ẹ̀yìn mi ṣe o. Ẹ̀tún ẹ̀yìn mi ṣe o. Allahu Akbar. Ẹ̀tún ẹ̀yìn mi ṣe o. Ẹ̀tún ẹ̀yìn mi ṣe o. Ẹ má ti bàjẹ́ lẹ́yìn mi o. Lẹ́yìn Ọlọ́run àtànábì. Lẹ́yìn Ọlọ́run àtànábì. Ọba ló tún kàn o. Ọba ló tún kàn. Bàbá. Ẹ̀yin ò ní bàjẹ́ o. Ẹ̀yin ò ní bàjẹ́. Mo lérò pé ẹ ti gbọ́ ohun tí wọ́n sọ ní fọ́nrán yẹn. Tí òkú bá máa ń kú tó bá máa ń wẹ̀yìn ni, mo nígbàgbọ́ pé àwọn tó ń fàyè gba ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá wọ́n máa kábàámọ̀ bí wọ́n fàyè gbà wọ́n lọ́wọ́lọ́wọ́. Tó bá jẹ́ pé wọ́n lè rí ẹ̀yìn ara wọn kí wọ́n rí nǹkan tí Islam dá nílẹ̀ Yorùbá lónìí, wọ́n fẹ́ máa gé kábàámọ̀ jẹ pé àbámọ̀ ká má ti fàyè gbà wọn ara bíi. Ó pẹ́ tí mo ti máa ń sọ̀rọ̀ kan pé tí ọmọ Yorùbá ò bá ṣọ́ra tó bá yá wọ́n á padà máa fi Fúlàní jẹ ọba ńlẹ̀ Yorùbá. Ìyẹn tí ò bá tí ì máa ṣẹlẹ̀ báyìí, torí ó dìgbà tó bá tẹ́sítì tó bá ṣe bíi DNA genetics DNA fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá, pàápàá àwọn ọba ilẹ̀ Yorùbá, ká tó mọ̀ bóyá a ti ń fi ọmọ àlejọba àbá ti fọmọ àlejọba ilẹ̀ Yorùbá. Mo fẹ́ padà tún fọ́nrán yẹn play máa ṣàlàyé díẹ̀díẹ̀ torí mi fẹ́ miss àwọn ọ̀rọ̀ kankan ní ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ tí màá yẹn sọ gbẹ̀yìn, ó ní pé òun ò
mo fọwọ́ sí mo fara mọ́ bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n ẹ jẹ́ ká tún àwọn ọ̀rọ̀ yẹn gbọ́ ká wá yàn nínú ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ṣé ti ń gbọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Christian wọ́n ní tẹ́yìn bá ti tẹ́ ẹ bá tó bá jọmọ ọba tó bá jọmọ ọba tó bá jẹ́ ìran ọmọ ọba tí ọba bá kàn ẹ́ nínú ìlú tiwọn yìí nílẹ̀ Yorùbá yìí ni o wọ́n ní tọ́ba bá kàn ẹ́ ó ní kó má fọkàn sí o wọ́n ní kẹ́ má fọkàn sí pé o máa débẹ̀ o because mùsùlùmí ló ń jọba ń bẹ̀ yẹn mùsùlùmí dẹ̀ ló máa jọba ń bẹ̀ lọ títí láíláí ìtumọ̀ tó ń sọ nìyẹn ìtumọ̀ tó wọ́n sọ ni wípé yálà ifá ló yàn ẹ́ o ifá ò yàn ẹ́ o kò sí tó kan àwọn lọ́dọ̀ tí wọ́n ń bẹ̀ yẹn mùsùlùmí ṣá ló gbọ́dọ̀ jẹ ọba ń bẹ̀ bí eré àwọn aráabí àwọn ẹlẹ́sìn Islam yìí àwọn alákatakítì yìí wọ́n fẹ́ máa pa ìlànà ilẹ̀ Yorùbá dà bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àwọn tí wọ́n ń ṣe òun náà ló sọ ilẹ̀ Yorùbá dibi tí ilẹ̀ Yorùbá wà lẹ́ni tí ilẹ̀ Yorùbá ò fi rójú tí ò fi ráyè tẹ́ ẹ bá wo rẹ́kọ̀dù Nàìjíríà látìgbà tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà tẹ́ ẹ bá lọ wo rẹ́kọ̀dù àwọn tó ti ṣe olórí Nàìjíríà jù ẹ rí pé àwọn ẹ̀yà kan tó ń wá láti ipa ẹ̀sìn kan àwọn ló pọ̀ jù which is àwọn tó ń ṣe ẹ̀sìn Islam yìí ló pọ̀ jù nù wọn òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ òun now tó bá jẹ́ pé ìlànà ẹ̀sìn tẹ́ fi ń tọ́ Nàìjíríà pé ó pé Nàìjíríà ni ṣé ipò tí Nàìjíríà wà lẹ́ni ló yẹ kí Nàìjíríà wà ṣé ipò tí Nàìjíríà wà lẹ́ni ló yẹ ká wà tó bá sọ̀rọ̀ nípa one of the most corrupt country in the world nísìn Nàìjíríà ni tó bá sọ̀rọ̀ nípa one of the most unsafe country in the world lẹ́ni Nàìjíríà ni tó bá sọ̀rọ̀ nípa one of the most poorest country in the world lẹ́ni Nàìjíríà ni pẹ̀lú gbogbo ohun àlùmọ́nì tọ́lọ́run fi jíǹkì wá nílẹ̀ lórí ilẹ̀ wa ń bẹ̀ yẹn tó túmọ̀ sí pé ẹ kàn ń force ara yín lé àwọn èèyàn lórí ni because ẹ̀sìn yín ò kọ́ yín bẹ́ ṣe ń tò ìlú bí ó ṣe láti dàlúrú mi ò wá attack Islam religion but we can't open our eyes a lè lajú wa kalẹ̀ káwọn àwọn rádaràda yìí kó máa sọ̀sọ́kúsọ lórí ilẹ̀ Yorùbá and we keep mute. báwo lè ṣe máa wá tẹ máa sọ pé bọ́n ṣe ń ṣe nǹkan nílẹ̀ ti wá gbogbo nǹkan tó jẹ́ ìtìlẹ̀ Yorùbá lẹ ti ń fẹnu condemn ẹ ti fẹnu bà wọ́n jẹ́ tán just because ẹ fẹ́ satisfy àwọn amúnilẹ́rú yín àwọn tó mú yín lẹ́rú ẹ̀sìn tó tún mú yín lẹ́rú àṣà tó kó yín lẹ́rú ọ̀pọ̀lọpọ̀ yín ò lè dá ronú ẹni ìrònú ẹlòmíì tí ò bá ti papọ̀ mọ́ ìkan tó wà nínú Quran ó gbàgbọ́ pé kíní yẹn ò right bẹ́ẹ̀ kẹ̀rẹ́ all of you ó dìgbà tẹ́ bá gbàgbọ́ wípé òfin tó wà nínú Quran gbogbo ọ̀rọ̀ tó wà nínú Quran they are outdated gbogbo nǹkan tó wà ní Quran ó ti wà outdated why tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Arab country gan wọn ò follow àwọn kìíní yẹn mọ́ ẹ má mọtí ẹ má mu sìgá mo ṣe ń wá ìlú tó mu sìgá tó Arab country mi ò tí ì rí wọn ìlú tó mu sìgá tó àwọn Arab mo ti gbé ń bẹ̀ rí I know how much they cherish smoking àtàṣìṣì ni o àti igbó ni o àti sìgá oríṣiríṣi flavour ló wà nílùú wọn which is ara nǹkan tó máa sọ pé kẹ́yìn má ṣe lọ́dọ̀ ti yín nìyẹn o àwọn òyìnbó tí wọ́n ní music band wọ́n ní music groups wọ́n kọrin wọ́n ṣe concert bọ̀ ẹ̀yin lọ́dọ̀ ti wà nílẹ̀ Yorùbá ẹ̀ máa sọ pé àràmù ni téèyàn bá ń kọrin ẹ̀ máa sọ pé àràmù ni téèyàn bá ń jó bẹ́ẹ̀ nìkan sọjọ́ kan pé kò sí bá a ṣe fẹ́ sọ títí tádì yóò fi wo tá a fi mú ìkúnlẹ̀ àṣà ìkúnlẹ̀ wọnú ẹ̀sìn Islam. Do we have to live our life based on some people's culture and tradition?
ṣé torí pé wọn kì í èdè torí pé tradition Lárúbáwá support pé kó máa kúnlẹ̀ fúnra wọn, does that mean we have to also be like them? Ẹ kàn force ara yín mọ́ wọn Lárúbáwá ni now. Ẹ kàn force ara yín mọ́ wọn ni. Lárúbáwá ò mọ̀ ya yín rí. Ẹ̀yin lẹ ń pera yín lọ́mọ ìyá wọn nú ẹ̀sìn, wọn ò mọ̀ yín lọ́mọ ìyá nú ẹ̀sìn. Tó bá mọ̀ yín lọ́mọ ìyá nú ẹ̀sìn ni kò yẹ kẹ́ máa lọ sínú ìlú wọn, kó má lè fún yín residence permit, kó má lè fún yín citizenship nílùú wọn. Kẹ́yìn wọn máa sọ pé ọba ẹni tó bá ti jẹ́ lẹ́sìn Kristẹni, definitely ẹ̀ ń sọ náà nìyẹn pé ẹni tí ò bá ti ṣe Islam, ìbàjẹ́ lẹ́sìn Kristẹni, ìbàjẹ́ oníṣẹ̀ṣe, kò lẹ́tọ̀ọ́ láti jọba mọ́ nílùú yín lórí ilẹ̀ Yorùbá. Who does that? Ibo náà ti ń ṣerú ẹ̀. Ibo náà ti ń ṣerú ẹ̀. Ó dẹ̀ di ìgbà tí àwọn ọba tó wà lórí orí àpèrè lọ́wọ́ sìn, ẹ gbọ́ mi dáadáa o. Ó di ìgbà tí àwọn ọba tó wà lórí àpèrè báyìí tó bá gbà pé ipò táwọn wà ó ju ipò pásítọ̀ lọ, ó ju ipò àfáà lọ, ó ju ipò wòlíì kankan lọ ní Nàìjíríà, kí ilẹ̀ Yorùbá tó rójú kó tó ráyè. Gbìyànjú bóyá ọ̀rọ̀ tí mo sọ ń yé yín. Torí àwọn pásítọ̀ wọ́n ti fẹnu gbéra wọn ga, àwọn àfáà ti fẹnu gbéra wọn ga, wọ́n ti fẹnu pọ́nra wọn lé ju àwọn ọba lọ, tó fi jẹ́ pé ọba ó máa wá rí ẹ̀bẹ́ ni pé tóun bá kúnlẹ̀ wájú pásítọ̀, òun kúnlẹ̀ wájú Ọlọ́run ọba àwọn ọba ni. Irọ́ dẹ̀ ló wà ń bẹ̀. It's just a system of demoralizing you, of making you a minor in your own kingdom. Kò sí ipò tó ju ipò ọba lọ́nlẹ̀ Yorùbá. Kò sí ipò kankan láyé yìí tó ju ipò ọba lọ́nlẹ̀ Yorùbá. Ó dẹ̀ di ìgbà tí àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n bá ríra wọn bẹ́ẹ̀, tó bá ríra wọn gẹ́gẹ́ bíi pé àwọn gbogbo ní aláṣẹ. Ṣebí ìjọ àwọn ọba náà padà sọ di ìjọba tá a nílé ní tó ń pè ní government. Ìjọ àwọn ọba, in those days it is the táwọn ọba tó bá ti péjọ pọ̀, tó bá ti péjọ, òun náà pè ní pé àwọn èèyàn jọ síbì kan, àwọn tó jọ síbì kan yẹn àwọn ọba ni. So ìpéjọpọ̀ wọn náà pè ní ìjọ àwọn ọba, ìpéjọpọ̀ ọba, and that is what translates to government today, which means that àwọn ọba ní aláṣẹ. Àwọn náà máa nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ àti ní system of governance kó tó di pé òyìnbó mú system tí wọ́n government system tí wọ́n wà náà. Tẹ́yìn kan wá fẹ́ máa pa ogbó ẹ̀dá lẹ́ni lórí pé gbogbo tó bá ti jẹ́ ti Yorùbá, eléyìí ò dá, eléyìí ò dá, ẹ má ṣe eléyìí mọ́, ẹ má ṣe báyìí mọ́, ẹ má ṣe eléyìí mọ́. Just gradually you are trying to destroy our tradition and culture. Ẹlòmíì kan ṣe sọ pé àṣà ẹbọ ṣíṣe kò ń ṣe àṣà Yorùbá kìnìkan. And when you go to every other countries in the world, tí wọ́n ti ń practice ìṣẹ̀ṣe, tí wọ́n ti bí a tó ti gbàgbọ́ nínú Iyemẹja, tó ti gbàgbọ́ nínú Ọ̀ṣun, tó ti gbàgbọ́ nínú Ṣàngó, nínú Ògún, go to those countries tó ti gbàgbọ́ nínú àwọn nǹkan tí mo sọ yẹn. Tó bá ti fẹ́ worship àwọn nǹkan náà sọ yìí, èdè Yorùbá ni wọ́n máa ń lò. Èdè Yorùbá yẹn wá lè má dánmọ́ lẹ́nu wọn bí títí wa, ṣùgbọ́n èdè Yorùbá yẹn ni wọ́n ń lò. Which means that the origin of our own tradition or origin of Ìṣẹ̀ṣe or Ìṣẹ̀ṣe practitioner, it started from our land. But torí pé ṣàfẹ́ gbà pé torí pé kí ni nǹkan tó jẹ́ ti yín kò jọ yín lójú, nǹkan ní nǹkan lẹ́nu dẹ̀bi ti àyàlù, nǹkan tí ó kàn yín ẹ ṣàfẹ́ ẹ̀yin. Look at many of you now. Ẹ ti múra, ẹ ti dárùngbọ̀n sí, ẹ̀yin náà ti ń jọ wọ́n. Thinking that ẹ bá jọ wọ́n máa rí yín bí ọmọ ìyá wọn, ẹ máa tanra yín jẹ. Tó bá béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yín pé kí lágbolé yín ní Saudi, ẹ ní mọ̀, because ẹ lágbolé ń bẹ̀. So there's no way kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ títí tẹ́ ẹ fi máa kóra yín mọ́ Saudi. Kódà kẹpa lọ́jú bẹ́ẹ̀ lọ pé Odùduwà Saudi ló ti wá, irọ́ lẹ pa fún wọn nígbà yìí bẹ́ẹ̀, because wọ́n béèrè pé ibo ni family house Odùduwà ní Saudi Arabia. Ọ̀rọ̀ máa wá di ìhùn, ẹ̀ nílé sọ̀rọ̀ mọ́. Ẹ jí ya kúrò ní dídò. And eléyìí mo fẹ́ fi ṣe
call fún gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ pàápàá ìwọ tó jẹ́ mùsùlùmí. Àwọn eléyìí tí ẹ̀ ń bá dòwò pọ̀ yìí tẹ́ rò pé ọmọ ìyá yín ni wọ́n nú ẹ̀sìn, àwọn muslim pàápàá àwọn tó jẹ́ Fúlàní, àwọn ní agenda tí wọ́n máa fi ẹ́ padà achieve agenda wọn. Tó bá padà achieve agenda wọn tán, wọ́n máa já yín sí kolobo ni o. Wọ́n máa já yín sí kolobo ni, because any ẹ̀sìn tó bá ti ń tako culture ẹ, tó ń tako tradition ẹ, ó túmọ̀ sí pé ẹ̀sìn yẹn fẹ́ pa tradition ti yẹ run ni. Ẹ̀sìn tó ní kó má sọ èdè ẹ mọ́, ẹ̀sìn tó ní kó má kúnlẹ̀ fún bàbá ẹ, tó ní kó má kúnlẹ̀ kó má dọ̀bálẹ̀ fún ìyá ẹ, fún bàbá ẹ, tó ní kó má kúnlẹ̀ fún bàbá ẹ, ẹ̀sìn yẹn fẹ́ pa ẹ́ run ni, ó fẹ́ pa ìran yín run ni. And until you begin to realize that ẹ̀sìn yìí ò ní serve, okay, ṣẹ́yìn obìnrin tí ẹ̀ máa ń imagine pé wáyé tó fi jẹ́ pé gbogbo nǹkan tó wà ní Quran tó jẹ́ gẹ́gẹ́ bí àǹfààní kò sí fóbìnrin. Obìnrin ò lápọ́nlé kankan ní Quran. Ọmọ sọ ló máa ń kókó bó báyìí ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ yín àwọn ọ̀rọ̀ tá à ń sọ ńgbà mi kò yẹ ká máa sọ, ṣùgbọ́n nígbà tá ẹ̀ bá ti lè fi sọwọ́ síbi tó yẹ kọ́wọ́ wà, then kò sígbà tá à ní máa sọ̀rọ̀ tó yẹ ká sọ. According to the Quran, tí gbogbo yín ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí, wọ́n ní tẹ́ bá ti lè ṣe kíní kan tẹ́ dé àjùjọ náà, ọkùnrin nìkan náà ló máa jogún wúndíá 70. Ṣé Allah yín obìnrin nìkan ló ń produce ní àlùjọ náà ẹ̀ ni? Àbò ó ní factory, aṣẹ́wó factory, 70 virgin, and many of you ẹ̀ ń gbàgbọ́ nú ẹ̀, because ọ̀pọ̀lọpọ̀ kan tọ́pọ̀lọpọ̀ yín ṣe òun ni pé torí pé nígbàgbọ́ pé tẹ bá kú tán o ẹ fẹ́ lọ jogún 70 virgin ní lálùjọ náà. Ọ̀pọ̀lọpọ̀ yín náà dẹ̀ mọ̀ pé irọ́ ló wà ń bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ tún mọ̀ pé irọ́ ló wà ń bì kíní yẹn lára àwọn àfáàmù sọ yìí o. Ẹ mọ̀ pé irọ́ ló wà ń bẹ̀, because but tẹ́ ó ti late fún yín láti máa sọ pé nǹkan tí wọ́n kọ́ nínú ṣùgbọ́n Quran yìí mi rò pé bẹ́ẹ̀ ló ṣe rí o, ẹ̀ lè padà jáde mọ́ láti wá sọ ni. Ṣùgbọ́n a rí pé àwọn kọ̀ọ̀kan tí Ọlọ́run ti Elédùmarè ti ní kí ọpọlọ wọn ṣí, they are coming out to say it now. Ṣèbéyàn ni bàbá kan tó ń pè ní the crown Ọládì púpọ̀ or something lórí mari wọn lórí TikTok. Ṣebí muslim ni wọ́n tẹ́lẹ̀, ṣebí àfà ni wọ́n. But wọ́n ti realize pé most of àwọn nǹkan tó wà ní Quran yẹn irọ́ lásán ló bá dé. Òun lẹ́yìn kan fẹ́ torí ẹ̀ bà àṣà yín jẹ́, ẹ fẹ́ bà orírun yín jẹ́. Nígbà tẹ́ bá bà ilẹ̀ Yorùbá jẹ́ tán, ṣé rò pé má lè sá lọ sílẹ̀ Alárúbáwá ni? Ẹ rò pé máa accommodate yín síbẹ̀ ni? Ṣé rò pé máa accommodate yín síbẹ̀ ni? Ẹ jẹ́ máa play kíní yẹn lọ. Ẹ jẹ́ tún padà play kíní yẹn. Kò ń ṣe Christian nìkan náà bá wí o, àti Christian àti oníṣẹ̀ṣe àti wọ́n tó ti ẹ̀gbà kankan gbọ́, ṣùgbọ́n tó jọ́ ọmọ Yorùbá tó wá láti ìdílé ọba, wọ́n sọ fún ẹ pé tí ọba bá kùn ẹ́ ò lẹ́tọ̀ọ́ síbẹ̀ mọ́ nítorí pé ò ń ṣe mùsùlùmí, which is a way of compelling everybody. So don't be surprised tẹ́ ẹ bá padà realize pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọba mi wọ́n padà ń gba ẹ̀sìn Islam nítorí pé wọ́n fẹ́ jọba ilé bàbá wọn, because àwa di pé the only criteria, the only condition that you be qualified to become a king in your own father's land is when you convert to Islam, just because you want to make Islam grow. Ó mà ṣe o. Ṣé ń gbọ́? Ọba láàyè tiẹ̀ lọ́tọ̀. Tó bá ti wá lọ wọnú ẹ̀sìn mi. Tó bá ti wọnú ẹ̀sìn mi. Bàbá fi lè mọ̀ pé bẹ́ẹ̀ ló wà. Bàbá ti rí ẹ pé bẹ́ẹ̀ ló wà. Ó ti lọ. Ó ṣí pé bẹ́ẹ̀ ló wà. Àwọn ṣí ẹ mọ́ bẹ́ẹ̀. Yẹ́sí ń gbọ́, tó bá ti lè rí pé inú ẹ̀sìn mi ló wà tí òun ṣe ẹ̀sìn mùsùlùmí, it's just a way to make sure pé kán fi máa force èèyàn. Tá bá sọ pé ẹ̀sìn agídí, ẹ̀sìn mọ́lẹ̀ lẹ̀sìn Islam, á dàbẹ̀ pé àwọn èèyàn ń sọ̀sọ̀kúsọ. Tó bá jẹ́ ẹ̀sìn àlàáfíà, why must you force people to join your religion kó tó di pọ́n máa lè lẹ́tọ̀ọ́ sí nǹkan tó jẹ́ ti ju wọn? Gbogbo wa la mọ̀ pé ìṣẹ̀ṣe ló lọ bá. Ó dá ẹjọ́ kájọ dálẹ̀ ká tún ṣà. Tó bá jẹ́ pé Islam
àti Christianity wọn ò fàyè gbà wọn láti lẹ̀ nílẹ̀ Yorùbá ṣé ẹ máa sọ pé ẹnìkan tí ò bá ti ṣe ẹ̀sìn báyìí kò gbọdọ̀ jọba ni ṣe bí wọ́n bá ṣe ń ṣe ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí ló máa padà máa jọba yẹn mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí wọ́n fàyè gba Islam nígbà tí wọ́n mú Islam wá tó bá yẹ pé wọ́n ṣì wà láyé ni àbí tó bá yẹ pé òkú máa ń bẹ̀yìn wò kó wo pé àṣìṣe báyìí mo ṣe nígbà tí mo wà láyé ni wọ́n máa blame ara wọn pé wọ́n fàyè gba ìsìn Islam nílẹ̀ Yorùbá báyìí ni pẹ̀lú nǹkan tí Islam padà dá nílẹ̀ Yorùbá wọn ò lè ever rò pé bí nǹkan ṣe máa padà rí lélẹ̀ ẹ jẹ́ á gbọ́ síwájú. Community. Wọ́n gbé lọ Central Mosque. Àwọn akọ́kọ́ kí òun. Àlásàrì. Tí èrò wá dàbí pé yídì là ń kí. Ìgbà yẹn náà wà ń kọ́. Ìgbà yẹn wọ́n tún ń kọ́. Ìgbà tí ọba kú, èrò wá pọ̀ ńbẹ̀. Ṣé tí ọba bá kú fẹ̀kàn tẹ́lẹ̀ nílùú, tó fẹ́ ṣe tòkú ẹ̀, tó fẹ́ kí èrò wà ńbẹ̀, ṣé èrò ò ní wà ńbẹ̀ ni? Ṣé èrò tó bá fẹ́ táwọn tí wáyé pé ìpasẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ló lè fi ṣe tó wáyé pé nípasẹ̀ ti Yorùbá ló lè fi ṣe tí táwọn ìjòyè bá fẹ́ kí àwọn èrò wà ńbẹ̀ ṣé èrò ò ní pọ̀ ńbẹ̀ ni àti pé gan ṣé tèrò bá ti wá pọ̀ ńbẹ̀ ó túmọ̀ sí pé ẹni yẹn máa dé àlùjànnà yín ni ọba tó kú tí ò ṣe dáadáa nílé ayé ṣó túmọ̀ sí pé tó bá kú tán kérò pọ̀ láti kí gbogbo Nàìjíríà péjọ síbẹ̀ ṣó túmọ̀ sí pé ọba yẹn máa dé àlùjànnà ni àbí máa wọ ọ̀run àbí kí lẹ̀ ń tanra yín fún. Bàbá ń pèrò yídì wọn lè pọ̀ tó bẹ́ẹ̀ torí gbogbo ayé náà wà ní. Èrò tó tún lè pọ̀ tó bẹ́ẹ̀ ni èrò ọjọ́ àràfà. Èrò tó tún lè pọ̀ bẹ́ẹ̀ náà ni tọjọ́ àràfà. Èrò tó pọ̀ jù láyé. Èrò tó pọ̀ jù láyé. Èrò ọjọ́ àràfà ni. Lẹ́yìn ọjọ́ àràfà. Àlìkìyámà ló dúkù. Ẹ rò pé fún Ọlọ́run náà ló pákéjì bàbá ìfúnra rẹ̀. Fúnra Ọlọ́run ló pákéjì bàbá wa. Ọjọ́ ti lọ. Ọlọ́run bá kẹ́ wọn. Ọlọ́run bá kẹ́ wọn. Má dà lúrú lẹ́yìn wọn. Ọlọ́run má dà lúrú lẹ́yìn wọn. Àwọn alámọ̀ bó ṣe ń ṣe wá. Ìwọ́ wá wọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ nù lé náà sọ. Ẹni tó kàn. Ó tún àyè yẹn ṣe. Ó máa tún àyè yẹn ṣe. Bí bá yẹn ṣe lọ. Ó mú sàmúlẹ̀ wà lọ. Àwọn náà ti ṣe kalẹ̀ bẹ́ẹ̀. Àwọn náà ti ṣe kalẹ̀ bẹ́ẹ̀. Ìpè lágbájá yìí. Ètò ẹ̀yìn mi ṣe o. Ètò ẹ̀yìn mi ṣe o. Ẹ má ti bàjẹ́ lẹ́yìn mi o. Lẹ́yìn Ọlọ́run àtànẹ́bì. Ọba ló tún kàn. Lẹ́yìn Ọlọ́run ọba ló kàn. Lẹ́yìn Elédùmarè ọba ló kàn nílẹ̀ Yorùbá. Kò ń ṣe pé lẹ́yìn Ọlọ́run àtànẹ́bì. Lẹ́yìn Ọlọ́run lẹ́yìn Elédùmarè títí wá ọba ló tún kàn nílẹ̀ Yorùbá. Kò dẹ̀ sí pásítọ̀ kan kò sí àfáà kan táwọn kan máa sọ pé àfáà ni bàbá ọba yẹn irọ́ kò rí bẹ́ẹ̀ lẹ́yìn Elédùmarè ọba ló tún kàn nílẹ̀ Yorùbá so gbogbo atótónu tẹ́ ń ṣe pé ẹnikẹ́ni tí ò bá ti ṣe kinní kan tí ò bá ti ṣe ẹ̀sìn Islam ìyẹn ò lè work nílẹ̀ Yorùbá ádẹ́wùmí tí àwọn ọba wa tán bá gbọ́ fọ́nrán yìí tí wọ́n bá rí fọ́nrán yìí wò kí wọ́n mọ̀ pé àwọn eléyìí ń bá nǹkan bọ̀ àwọn eléyìí wọ́n fẹ́ pa àṣà Yorùbá run pátápátá ni àwọn eléyìí fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ ìbá bàjẹ́ ìbá parun kò kàn wọ́n kí Islam ṣàtìlékè lọ́dọ̀ tí wọn òun ní olóṣè kókó sí wọn Islam yìí kéde tó bá yá bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ Islam yìí á padà fi yín lẹ̀ tẹ́yìn ò bá fẹ́ fi lẹ̀ á padà fi yín lẹ̀ because according to your Quran bí Islam ṣe bẹ̀rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ló ṣe máa padà parẹ́ so ẹ jẹ́ ká jọ máa wò bọ̀ bóyá tẹ́yìn ò bá fi Islam múlẹ̀ bí Islam àfihàn lẹ̀ àbí kò ní fi lẹ̀ ẹ jẹ́ ká jọ máa wò ẹ bá mi pín fọ́nrán yìí ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ọlọ́balọ́ba lẹ̀ Yorùbá kí wọ́n mọ̀ pé tó bá finá sọ̀rọ̀ ilé sùn wàhálà ni o ìgbésẹ̀ táwọn ilé ti ń gbé yìí wàhálà ńlá ló máa padà jẹ́ lọ́jọ́ ọ̀la o torí wọ́n máa sọ fún yín pé àwọn ọmọ yín ò lẹ́tọ̀ọ́ láti jẹ ọba àbẹ́ gbọ́ wọ́n á máa sọ fún yín pé
torí pé ọmọ yín ò ṣe ẹ̀sìn Islam wọn ọmọ yín ò lẹ́tọ̀ọ́ láti jọba nítorí díẹ̀ yìí kọ́ kò lè di ọba. A wá di pé lórí titi yín lọ́ba ti pin nínú ìran yín kò yé yín báyìí torí ìdí èyí ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn ará bíi mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé mo dúpẹ́, orúkọ tèmi ò tí yí padà, Ilésanmí náà ni mò ń jẹ́, ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi sí Yorùbá Space kó tó dìgbà tá a tún padà máa ríra mo kí wa pé ó dàbọ̀.